Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, àṣeyín lọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà, oore ọ̀fẹ́ tí kò wọ́pọ̀ tí a tún fi rí ọjọ́ ẹtì àkọ́kọ́ nínú oṣù àṣepé. Gbogbo ìyìn àti ọlá ni fún orúkọ yín o. Ọ̀rọ̀ náà tí a ò gbọ́ lè ní kó ṣayé àtọkùn wa ní rere, àti àdúrà tí a ò gbà sí yín lè ní ẹ fi iná dáhùn àdúrà wa. Adúpẹ́ nítorí tí ẹ ti gbọ́. Jésù Olúwa wa, àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ẹtì ọjọ́ karùn-ún oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ wípé àdúrà fún àwọn alàgbà. Àdúrà fún àwọn alàgbà. A mú àkọ́sórí wa nínú ìwé Tímótíù kìíní orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún. Tímótíù kìíní orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún. Àwọn alàgbà tí ó ṣe àkóso dáradára ni kí a kàyẹ sí ọlá ìlọ́po méjì pẹ̀lúpẹ̀lú àwọn tí ó ti ṣe làálàá ní ọ̀rọ̀ àti ní kíkọ́ni. Nígbà tí a mú bíbélì kíkà wa fún tèmi nínú ìwé Pétérù kìíní orí ìkarùn-ún ẹsẹ̀ ìkíní dé ìkẹrin. Pétérù kìíní orí ìkarùn-ún ẹsẹ̀ ìkíní dé ìkẹrin. Má ṣe bá alàgbà wí o, ṣùgbọ́n kí o máa gbà á níyànjú bíi bàbá. Àwọn ọ̀dọ́mọkùnrin bíi arábìnrin. Ẹ máa tọ́jú agbo Ọlọ́run tí ń bẹ láàrin yín. Ẹ máa bójútó, kì í ṣe àfipáṣe o, bí kò ṣe tìfẹ́tìfẹ́. Bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀rọ̀ èrè ìjẹkújẹ, ṣùgbọ́n pẹ̀lú ọkàn tí ó múra tán. Bẹ́ẹ̀ ni kì í ṣe bí ẹni tó ń lo agbára lórí ìjọ, ṣùgbọ́n kí ẹ ṣe ara yín ní àpẹẹrẹ fún agbo. Nígbà tí olórí olùṣọ́ àgùntàn bá sì fi ara hàn, ẹ̀yin yóò gba adé ògo tí kì í sá. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa lénìí, láti gba àdúrà fún àwọn àgbà nínú ìjọ. Kókó àdúrà kìíní. Olúwa, mo dúpẹ́ fún gbogbo àwọn alàgbà nínú ìjọ, nínú ìdílé, àdúgbò mi àti orílẹ̀-èdè mi. Olúwa, o ṣé fún ìdásí wọn títí di ọjọ́ ogbó. Kókó àdúrà kejì. Bàbá, gẹ́gẹ́ bí o ṣe fún Mósè ní okun pàápàá ní ọjọ́ ogbó rẹ̀, jọ̀wọ́ okun fún àwọn alàgbà tó ń ṣe ìfẹ́ rẹ, kí wọ́n lè túbọ̀ máa ṣe ìfẹ́ rẹ títí ìwọ yóò fi pè wọ́n sọ́dọ̀ ara rẹ sínú ògo. Kókó àdúrà kẹta. Mo lé gbogbo àìsàn tó máa ń bá ọjọ́ ogbó wá kúrò lára gbogbo àwọn alàgbà nínú ìjọ mi. Mo pàṣẹ pé wọn yóò jẹ́ ìgbádùn ìlera pípé títí Ọlọ́run yóò fi pè wọ́n sí ilé. Kókó àdúrà kẹrin. Bàbá, jọ̀wọ́ fún àwọn alàgbà ní ọgbọ́n láti fún àwọn ọ̀dọ́ ní ìmọ̀ràn àti láti tọ́ wọn sọ́nà òtítọ́. Jẹ́ kí wọ́n gbani ní ìmọ̀ràn pẹ̀lú ọgbọ́n àtòkèwá ní orúkọ Jésù. Kókó àdúrà karùn-ún. Bàbá, jọ̀wọ́ fún gbogbo àwọn alàgbà nínú ara Kristi ní àwọn àtẹ̀lé rere. Má jẹ́ kí èyíkéyìí nínú iṣẹ́ rere tí wọ́n ti bẹ̀rẹ̀ kí ó kú pẹ̀lú wọn ní orúkọ Jésù. Kókó àdúrà kẹfà. Bàbá, jọ̀wọ́ jẹ́ kí gbogbo àwọn alàgbà tí ó yí mi ká gbé ìyókù ayé wọn nínú ayọ̀. Má jẹ́ kí wọ́n mọ ìbànújẹ́ títí ìwọ yóò fi mú wọn délé ní orúkọ Jésù. Kókó àdúrà keje. Bàbá, mo gbàdúrà pé ìfàmì òróró yàn rẹ láti mú aláìsàn láradá yóò bà lé gbogbo àwọn alàgbà nínú ara Kristi. Ọ̀rọ̀ rẹ sọ nínú ìwé Jákọ́bù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹrìnlá wípé kí aláìsàn lọ bá wọn fún ìwòsàn. Nítorí náà, bí wọ́n bá ti ń ṣe gbọ́wọ́lé aláìsàn lórí, wọn yóò máa gba ìwòsàn wọn lọ́gán ní orúkọ Jésù. Kókó àdúrà kẹjọ. Bàbá, jọ̀wọ́ fún àwọn alàgbà nínú ìjọ mi ní orúkọ rere. Gbogbo ìpinnu èṣù láti bà orúkọ wọn jẹ́ kí ó tó pè wọ́n sọ́dọ̀ wọ inú ògo ní kí ìwọ Olúwa kí ó bàjẹ́ ní orúkọ Jésù. Kókó àdúrà kẹsàn-án. Bàbá, jọ̀wọ́ dáríjì gbogbo àwọn alàgbà fún ohun tí wọ́n ti ṣe sẹ́yìn tí inú rẹ kò dùn sí. Jọ̀wọ́ pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́ kí o sì fún wọn ní ìgboyà láti jẹ́wọ́ àti láti ṣe àtúnṣe níbi tí ó yẹ ní orúkọ Jésù. Kókó àdúrà kẹwàá. Bàbá, jọ̀wọ́ rán ìrànlọ́wọ́ sí àwọn alàgbà tí kò ní ẹni tí yóò tọ́jú wọn. Rán àwọn aláàánú ènìyàn tí yóò tọ́jú wọn gẹ́gẹ́ bí òbí àwọn tìkálára wọn sí wọn ní orúkọ Jésù. Kókó àdúrà ìkọkànlá.
Bàbá jọ̀wọ́ fún mi ní ohun tí mo nílò láti ṣe ìtọ́jú àwọn alàgbà nínú ẹbí, ìjọ àti agbègbè mi dáadáa. Ṣe mí ní ìbùkún fún wọn o, ní orúkọ Jésù. Kókó àdúrà ìkejìlá, àwọn kókó àdúrà ìwọ tìkálára rẹ fún àwọn alàgbà. Olúwa yóò gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ bá mi like, ẹ máa share, kẹ́ máa comment ẹ kí àwọn ènìyàn lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kí ó wà pẹ̀lú wa. Ó dàbọ̀.